àti mọ́mì ẹ káàbọ̀ sórí ètò wa ọ̀dẹ̀ òdòbí. Ààrẹ yín mà ti ń bínú. Ara máa ń kan ààrẹ yín kẹ̀. Ààrẹ yín ti ń bínú, ó ti ń faraya. Ó ti gbóhùn sókè, ó ti pariwo wípé ẹ wò ó. Protest tẹ́ sọ pé ẹ ń ṣe yẹn, tẹ́ ẹ bá dáwọ́ dúró, ẹ máa rí mẹ́mẹ́. Ó lóun ti kìlọ̀ fún yín wípé kẹ́ má ṣe protest mọ́. Ṣùgbọ́n agídí ọkàn yín òun ló yìn jẹ́ kẹ́ máa ṣe protest. Ṣá máa tẹ̀lé àwọn ọ̀rọ̀ àgbà tó sọ wípé ẹgbà ló máa fi ń yọ wèrè tó wà nínú ọmọdé. Ẹjọ́ dádì àti mọ́mì ṣọmọdé ni wá ni. Ṣé a nílò ẹgbà láti lè ṣe kíni, láti lè máa ṣe nǹkan tí a fẹ́? Ní ìlú tó ti sọ fún wa wípé tá bá ṣe báyìí, a dẹ̀ ṣe báyìí, a ní kíni, a ní ẹ̀tọ́ sí. Ẹ sọ wípé a ní ẹ̀tọ́ sí àti máa ṣe kíni, àti máa ṣe protest, àti máa sọ̀rọ̀ síta. Ó ṣe wá jẹ́ wípé protest eléyìí tá wá ń ṣe yìí, ó wá jẹ́ nǹkan tó wá ń dùn yín, tó wá ń ka yín lára. Ó ṣe wá jẹ́ wípé protest eléyìí tá wá ń ṣe yìí, ó wá ń jẹ́ nǹkan tó ń dá ọpọlọ yín rú. Ẹ wò ó, ẹ má jẹ́ n sọ̀rọ̀ kí má máa pè ní irú. Ẹ wò ẹ̀yin ọmọ Nàìjíríà, àwọn ọ̀dọ́ wọn Yorùbá Nation, ẹ káàbọ̀ sórí ètò wa ọ̀dẹ̀ òdùbí. Ṣàlàáfíà ni mo bá yín. Ṣé bí mo ṣe bá yín yìí, ṣé ẹ ń rẹ́rìn lọ́wọ́ ni àbẹ́ ń ronú? Ẹ má ronú, gbogbo á dáa. Nítorí wípé kíni, Ọlọ́run ọba tó ń jẹ́ kí gbogbo nǹkan ṣẹlẹ̀ báyìí, ó ní kíni, ó ní ìdí kan àti kejì. Ìdí kan tọ́lọ́run fún bá jẹ́ kí gbogbo kíni ìṣẹ̀lẹ̀ ní wípé ó fẹ́ ṣe kíni, ó fẹ́ là wá lójú. Ó fẹ́ yẹ ká mọ̀ wípé ẹ mọ ìyàtọ̀ láàrin ẹni tó ń ṣe fún wa àti ẹni tó ń bára ẹ̀ ṣe, tó wá ń sọ wípé òun ṣe fún wa. Kí ló wá mú ààrẹ yín o tí inú wá ń bi, tó wá ń ranjú kokokoko, tó wá ní ẹ gbọ́dọ̀ ṣe kíni, ẹ gbọ́dọ̀ pa protest tẹ́ ń ṣe yẹn tì. Wípé tẹ́ ẹ bá pátì, Gbádọgbàdé á fẹ́ gba owó àgbàdo pẹ̀lú gbogbo àwọn ọmọ Nàìjíríà. Ẹ jọ̀ọ́ ṣé èyí tó ti ṣe kò tí ì tó ni? Mi ò wá mọ̀ bóyá mi ò wá mọ̀ tó wá sọ fún wípé kó sọ orúkọ bẹ́ẹ̀ yẹn o. Ṣé òun rò bóyá bí òun ṣe ń pa wá yẹn wípé àní sọ̀rọ̀ mọ́ ni? Àbí gbà tó gbé ráìsì 40,000 naira jáde, àní sọ̀rọ̀ mọ́ ni? Ó ti rò bóyá ẹ̀yin ọmọ yìí tí bá ti fún yín nǹkan díẹ̀ báyìí, ẹ máa gbẹ́nu yín sọ̀rọ̀ ni. Ó ti sọ wá di ọmọdé tó jẹ́ wípé tó bá ti wé lẹ́gba báyìí, mo ṣe sọ lẹ́ẹ̀kan yẹn, ara wa máa balẹ̀ ni. Kò dẹ̀ wá mọ̀ wípé ojú wa ti là. A ti mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀, kì í ṣọmọdé mọ́. Ó ti mọ̀ wípé bí a ṣe ń bá lọ yìí, tí a bá wá papọ̀ jù báyìí lọ, wípé wàhálà ṣẹlẹ̀ sí. Nítorí wípé a ti ń wá papọ̀ láti gbogbo ìlú, gbogbo state tó wà ní under Nàìjíríà yìí, a ti ń ṣiṣẹ́ papọ̀. Kò sí state tó dé tí wọ́n pariwo protest, tí wọ́n faraya. Ẹnìkan sọ sí mi létí sìn, ó ní ṣé ìlú àwọn Yíbò bíi Anambra, bíi Abia, bíi Enugu, bíi Delta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí àìtí dárúkọ. Ó ní ṣé àwọn yẹn ṣe protest? Òótọ́ ni ẹ jẹ́ ń béèrè, ṣé àwọn yẹn ń ṣe protest? Ṣé báwa ṣe ń jà yìí? Torí pé mo ti wò pé àwa tá à ń ṣe protest yìí, ọmọ Yorùbá ló pọ̀ jù láàrin wa. Ṣé a máa sọ wípé àwọn ọmọ Yíbò bí nǹkan ṣe ń ṣẹlẹ̀ ní Nàìjíríà yìí ó ń dùn mọ́ wọn nú? Ṣé a máa sọ wípé àwọn ọmọ Yíbò bí nǹkan ṣe ń ṣẹlẹ̀ ní Nàìjíríà yìí tí gbogbo ẹ̀ ń dàrú báyìí ó ń jẹ́ kí ọjà wọn kó máa lọ sókè? Wọ́n ní tí ayé àwọn kan bá ń bàjẹ́, inú àwọn kan á máa dùn, torí pé kíni, ayé tí wọ́n á máa dá sí ni. Ṣá máa wá sọ wípé àwọn ọmọ Yíbò ní lọ́wọ́ sí nǹkan tó ń ṣẹlẹ̀ sí wa? Ẹ jẹ́ ká padà sórí ọ̀rọ̀ ààrẹ yín. Ó ní ẹ gbé gbogbo protest ẹ ṣe yìí. Ó ti mọ̀ wípé ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin lẹ pọ̀ jù, alágídí dẹ̀ nìyín. Ó ti sọ o. Ó ní tí ẹ bá padà nínú protest tẹ́ pariwo yìí, tí ẹ bá padà,
wípé òun máa ní láti take action gẹ́gẹ́ bí ààrẹ. Kí wá ní nǹkan tí ààrẹ máa ṣe fún àwa tá à ń ṣe protest? Kí wá ní nǹkan tí ààrẹ máa ṣe fún gbogbo àwa tí a ò gbọ́rọ̀ sí lẹ́nu? Ẹ wo, àwa yìí máa ṣe protest lọ o. Protest àyè máa ṣe lọ o. Ṣùgbọ́n ẹ̀yin ọmọ Yorùbá wọ́n ní wípé nǹkan tí àgbàlagbà bá rí lórí ìjókòó tọmọdé bá nọrùn kò lè rí, gẹ́gẹ́ bí òwe tí èmi máa ń pa lórí ètò yìí. Wípé ogun wàhálà yìí ẹ jẹ́ ká mú nǹkan tó máa ṣe. Bóyá bí gbogbo àwọn ọ̀dọ́ ṣe ń kú ni, àbí àwọn ọlọ́pàá tó lé sí wa ni, àbí àwọn ọmọ ọ̀tá tó lé sí wa ni. Ẹ jẹ́ ká wo nǹkan tó máa ṣe, ẹ jẹ́ ká wo nǹkan tó máa ṣẹlẹ̀. Ẹ má jẹ́ àgbàgbé wípé ọmọ Yorùbá ni wá, a mọ ẹ̀tọ́ wa, a mọ nǹkan tá fẹ́. Èèyàn kan ò lè máa gbádùn kí ìyàwó jẹ wá kó wá máa sọ fún wa wípé ká gbẹnu sọ̀hún. A ò kì í ṣe ọmọdé. Bàbá wà láàrin wa, màmá wà láàrin wa. Ẹ má jẹ́ àgbàgbé wípé bí a ṣe ń jìyà yìí kò kàn o. Ó lè bọ́ta bó ṣe ń bọ́ta kó máa sọ wípé bí a ṣe ń jìyà yìí wípé òun mọ̀, ó fara hàn sóhun pé òun understand gẹ́gẹ́ bí òyìnbó ẹ̀. Ó lè sọ wípé ká farabalẹ̀, wípé tá a bá ti farabalẹ̀ wípé kò sí kankan tó máa tún ṣe wá. Ẹ má jẹ́ àgbàgbé wípé òun ò mọ ìyà tó ń jẹ wá ní ojoojúmọ́. Ní ojúmọ́ tí a mọ̀ yìí, àìmọye ìdílé tó ti ń ké nítorí wípé ebi ló pa àwọn míì kú. Ẹlòmíì ti para ẹ̀. Ìròyìn kan tó bó ṣe wà bí mo kí tó bẹ̀rẹ̀ tí máa sọ̀rọ̀ yìí, àwọn ìròyìn kankan tí ń bọ́ sí mi létí. Èèyàn para ẹ̀. Ó para ẹ̀ lórí nǹkan tó ń ṣẹlẹ̀ nítorí pé kí ni ó ti gba owó kò wá lè san padà torí pé kí ni kò síṣẹ́, torí pé kí ni gbogbo nǹkan ti wá wọ́n. Ẹ má jẹ́ àgbàgbé wípé ààrẹ sọ wípé tá a bá ṣọ́ra wípé òun ń bọ̀. Ẹ jẹ́ àwò kan tó máa ṣe. Ọlọ́run ọba á kó wa yọnú ẹ̀. Ẹ wo Ọdẹ Ojú bí One Yorùbá Nation, mo ń lọ, mo ń bọ̀, mi ò ní pẹ́ dé. Tí mo bá tún padà dé, màá tún gbé àwọn ìròyìn kan wá sí yín ní etí. Ààrẹ, à ń retí yín o, ó dàbọ̀.